ẹ̀yin mọ̀lẹ́bí mi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, Adéwálé Abdulrasaq yín náà ní Sokoti alágbẹ̀dẹ ọ̀run. Gẹ́gẹ́ bí promise tí mo ṣe, mo níṣẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ní ilẹ̀ Yorùbá a ní láti fọ́ funfun. A nídìí kí àwọn èèyàn sínkì nǹkan tí kì í ṣe tiwa sí ọpọlọ wa. Ẹ̀yin tí ẹ bá wo last episode wa before eléyìí níbi tí a ti gbé bàbá wa Kàsálí wá, wọ́n sọ ọ̀rọ̀ kan tó wà very very important. Wọ́n ní ká tó lè máa achieve nǹkan tá a bá fẹ́ achieve láyé, ká kọ́kọ́ think Yorùbá, ká kọ́kọ́ think Yorùbá first. Ó dìgbà tá a bá fi wára wa sípò yẹn tá a wá ronú bí Yorùbá ṣe gbọ́dọ̀ ronú. Wọ́n ní ìgbà yẹn la tó lè achieve aim wa. Ṣùgbọ́n brother mi Prophet Ayọ̀ Abíóyè, èmi pẹ̀lú wọn tí máa ń sọ̀rọ̀ ti pẹ́, àwọn náà máa ń guide mi lórí àwọn nǹkan kan gbà míì tí máa ń sọ̀rọ̀. Mo dẹ̀ wò pé ọjọ́ kan màá ṣáà gbé wọn wá sórí ètò. Bó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run wá pé kí àsìkò ọjọ́ yẹn ó tó lénìí, torí pé irú nǹkan tí mo fẹ́ gbé wọn wá ṣe leléyìí. Àwọn nǹkan tó ti sọ fún mi sẹ́yìn, ẹ̀yin lè mọ́ gbọ́ nítorí mi pẹ̀lú wọn lájọ ń sọ. Ṣùgbọ́n sì mo ti rí pé a ti báṣẹ́ débi tí mo ti máa pe irú wọn láti sọ̀rọ̀. So gbogbo ẹ̀yin ọmọ ìyá mi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí, mo fẹ́ kí ẹ bá mi farabalẹ̀ gan-an láti gbọ́rọ̀ lẹ́nu wọn. Prophet, ẹ dákun ẹ kọ́kọ́ bá mi introduce yín sí gbogbo àwọn orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tẹ́ ń wò wá. Bàbá Kẹ́mi Ọláògùn sà. Àmín. Bàbá wa, bàbá mi, bàbá Sokoti. Yes sir. Ẹgúnṣẹ́ takuntakun tọ́lọ́run gbélé yín lọ́wọ́. Àdúpẹ́ o. Àkójọ ṣiṣẹ́ náà ni. Àmín. Ká tó máa bá bọ̀. Torí àwọn bàbá wa tá a bá láyé wọn lẹ́ni tó bá lọ ló bá kú, àwa ò ní bá lọ àti ní bá kú. Àmín. Ká kọ́kọ́ kí gbogbo àwọn tó máa gbọ́ wa jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé pé a kú ọdún o, a kú ìyèdún, ẹ̀mí wa á sì ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Orúkọ tèmi ni Prophet Ayọ̀ Abíóyè. Bó bá ṣe rọ gbogbo alọ́rùn lẹ, bó bá ṣe rọ àwọn tó ń súnmọ́ mi lọ́rùn àtàwọn tó ń tún jìnnà sí mi náà ṣe lè pè mí, ẹ lè pè mí lọ́gbẹ́ni, ẹ lè pè mí ní Mr. Àmọ́ orúkọ tí àwọn bàbá wa mọ̀ mí sí ni táwọn èèyàn máa ń pè mí nìyẹn. Láàrin wa àti Ọlọ́run tó dá gbogbo wa tó fún wa ní ìmísí. Àmín. Mo sì tún jẹ́ nípa ti ara, mo jẹ́ olùṣèrò owó táwọn èèyàn mọ̀ sí chartered accountant and financial analyst, consultant nípa ti iṣẹ́ ti ara. Ọ̀nà méjì náà là ń gbà sí Ọlọ́run, to serve humanity and to serve ourselves, ìyẹn ni ti iṣẹ́ ara wà fún. To serve humanity and to propagate the truth, láti fi di òtítọ́ mọ̀, ó ní ti iṣẹ́ ti ẹ̀mí. So èmi kéré òjú bẹ́ẹ̀ yẹn lọ. Kọ́lọ̀ pé gbogbo wa ga. Ẹ ṣé, bó tilẹ̀ jẹ́ pé mi gan ò tí ì káwọn èèyàn kú ọdún, mo kí gbogbo ẹ̀yin èèyàn pé ẹ kú ewu ọdún. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé lánàá tá a wà ní 2024, òní báyìí a ti jí sínú ayé nínú 2025. Gbogbo òwò tó wá jí sínú ayé tó ń wò mí lọ́wọ́ báyìí, ọdún yìí ò ní jẹ́ ọdún aburú fún ẹ o. Gbogbo ń tó lé tó bá ní dáadáa tó ti ń tọrọ lọ́wọ́ Ọlọ́run tí ò tẹ̀ lọ́wọ́,
nínú ọdún yìí Ọlọ́run á bá mi fi lé ẹ lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ẹ wà ní Nàìjíríà gbogbo tẹ́ ń wá Ọlọ́run á fún yín. Ẹ̀yin tẹ́ ẹ wà ní diaspora gbogbo tẹ́ ń wá Ọlọ́run á fún yín. Mò ń wáwé ìgbélú ni o, mò ń wáṣẹ́ tó stable ni o, mò ń wáyàwó ni o, mò ń wọ́kọ ni o. Ọlọ́run Elédùmarè á bá mi pèsè alálùbáríkà fún yín. Bó tilẹ̀ jẹ́ pé ibi tí màá ti bẹ̀rẹ̀ introduction yín ni yóò jẹ́ kí n bẹ̀rẹ̀ níbi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ yìí. Ṣé ìyàtọ̀ kan bẹ nínú ẹ̀mí àtara ni? Bàbá Kẹ́mi Ọláogun jaburata gbogbo nǹkan ló níṣẹ́ tiẹ̀. Gbogbo nǹkan ló níṣẹ́ tiẹ̀ láyé. Okay. Ibi tá a bá máa fẹsẹ̀ rìn lọ, tá a bá la fẹ́ gbé mọ́tò a máa kàbùkù. A kàbùkù tá a bá fẹ́ gbé mọ́tò. Àbùkù ńlá ni ọ̀nà kọ́ńsìn, ọ̀nà tá a là lọ sínú oko tá a ti máa lọ bẹ́ pákí ṣáà lè gbé mọ́tò lọ bẹ́sẹ̀ kó láti la máa fi rìn wọ́ bẹ́. Bẹ́ẹ̀ni. Bàbá Ọbásanjọ́ a máa rí tí wọ́n máa fẹsẹ̀ rìn láàrin inú oko wọn yẹn àtàwọn àgbẹ̀ míì bẹ́ẹ̀ tán tún tóbi náà nídàkejì. So nǹkan ara ó wà fún tara, nǹkan ẹ̀mí ó wà fún ti ẹ̀mí. Nǹkan ẹ̀mí sà a lè fi wo tara o, nǹkan tara a lè fi wo tẹ̀mí. Tẹ́bí bá ń pààyàn nǹkan ara ni ara ló ń béèrè fún oúnjẹ. A lè fàdúà wọn tú sáàmù. Ṣáná kúnlẹ̀ wájú pásítọ̀. Kò ṣe àwọn bí ìgbà tí àwọn kan ra èèyàn jẹ ni. Tàbí kéèyàn máa wa mọ́tò lọ sà, képo wá tán nú mọ́tò yẹn, kéèyàn wá kúnlẹ̀ sẹ́gbẹ̀ẹ́ mọ́tò kó máa gbàdúrà sọ́lọ́run. Apẹ́tọ̀pẹ́ ibẹ̀ làwọn oníyangí máa ka mọ́, àwọn ẹlẹ́gìrì máa ka mọ́. So tẹ́kọ́ bá tán nú mọ́tò, ohun tó lẹ́tọ̀ọ́ láti ṣe ni pé kéèyàn gbọ́kadà kó lọ síbi tán ṣe tẹ́kọ́. Ó lọ rí po. Nǹkan ara nìyẹn. Kò ní bàjẹ́ fún. Tórùngbẹ̀ bá ń gbẹ̀yàn sà, ẹ má bínú sà, omi náà lèèyàn mu gẹ́gẹ́ bí ìdáhùn sí ìbéèrè yẹn sà. Ṣé èèyàn lè bẹ lọ́n pé kọ́lọ́run ó fi tó gbẹ bá gbẹ̀yàn kéèyàn jókòó kéèyàn mọ̀ bẹ lọ́n pé Ọlọ́run ò gbẹ tó gbẹ mí ìbá mi stop ẹ̀ ṣé kò ní ṣeéṣe ni? Bẹ́ẹ̀ ni ẹ bá máa fi gbàwé ọdún kan bóyá ó lè ní lọ́kìṣà kójú ọ̀rọ̀ sí táìmù yẹn ó máa rò kájọ àwọn ló gbà ẹ̀dùn yára tó bá gbé táìmù ìgbà òjò tó wá lanu sí òjò. Kò tí ẹ̀ kú òbí tó wà náà. Bó kan fi sọ́nà níbi kó má dàbẹ́ pé bóyá. Ok, ẹ ṣe prophet lísì tí mo fi gbé yín wá nǹkan ẹyọ kan ni. Nǹkan yẹn lọ́run wá lóyìn tẹ́ ẹ sọ̀rọ̀ bá tí mo fi bẹ̀rẹ̀ first question mi. Yes, sir. Àwọn kírísítẹ́nì kan, àwọn pásítọ̀ kan, àwọn rẹ́fúrẹ́ǹdì kan, àwọn prófẹ̀tì kan, wọn ò jẹ́ ká mọ̀ pé nǹkan kan wà tó ń jẹ́ tara yàtọ̀ sí tẹ̀mí. Gbogbo everything tẹ̀mí nìkan náà fẹ́ fi bọ́ wa. Wọn ò fẹ́ fi tara sí, wọn fẹ́ èmi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó jẹ́ pé kí n tó di mùsùlùmí tí mo jẹ́, mo kọ́kọ́ jẹ́ ọmọ Yorùbá kí wọ́n tó sọ mí lórúkọ níjọ́ mẹ́jọ. So ẹ̀yin náà kẹ́ ẹ tó jẹ́ orúkọ tẹ́ ẹ jẹ́ yìí, ẹ kọ́kọ́ jẹ́ Yorùbá nígbà tí wọ́n pè yín ní túnfúlù tí wọ́n pè yín lọ́mọ Yorùbá. Bẹ́ẹ̀ ni bàbá. Yorùbá yẹn náà kọ́kọ́ wà lórí yín. Bẹ́ẹ̀ ni sà. So àwa gbọ́dọ̀ torí pé wọ́n ti wá bí wa sáyé tán kí Yorùbá yẹn ó má wàá jẹ́ nǹkan kan mọ́. Àìwá fẹ́ kí Yorùbá ó jẹ́ nǹkan kan mọ́ láàrin ara wa ó ti bà nǹkan jẹ́ jìnnà. Ẹ jọ̀ọ́ sà, ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ yànnàná ara àti ẹ̀mí yẹn ná kí n tó mọ question tí màá jù sí. Ok sà, ṣe rí nǹkan téèyàn bá ní téèyàn bá dojúkọ, ẹ má bínú pé mo sọ òyìnbó, focus tí focus bá ti wà. Ìṣòro. Tí focus pé èèyàn dojúkọ ìṣòro. Ok, ẹ jẹ́ ká put ẹ̀ báyìí sà. Ṣe nǹkan tí ẹ̀mí gẹ́gẹ́ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀,
ó yàtọ̀ sí ti ara o ó láti ṣàpèjúwe ti oúnjẹ pé tẹ́bi bá pààyàn àti tó ń gbẹ̀ bá gbẹ̀yàn wọ́n ní tẹ́bi bá ń pa ni àápóná jọ bórùn gbẹ́ngbẹ́ ní àgbékèrègbè ròdo àwọn orin àwọn ìṣẹ̀ǹbáyé ta bá láyé náà ní gbogbo lẹ́yìn. Mo fẹ́ láti dá ìbéèrè yẹn káti ẹ̀ wá lọ sínú bíbélì gan fún ara ẹ̀. Ṣé ẹ gbọ́ mi sà? Ó yé mi. Ṣé ẹ mọ̀ pé nígbà tí Jésù Kristi tó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ wọn gbà yẹn Yeshua tá a mọ̀ sí Jésù Kristi Yeshua Amishaya tó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀ ó kọ́ ṣe 40 days ṣeṣẹ́ mi o. Ṣé àwọn àgbàgbà tó sọ̀kalẹ̀ èṣù dánwò lórí ibẹ̀ yẹn nípa tẹ̀mí ó wà ní àkọọ́lẹ̀ ní bíbélì. Ìgbà tó bọ́lẹ̀ ara sọ̀rọ̀ fún ara bẹ̀bẹ̀ fún oúnjẹ ó wá ń lọ ó wá débì kan wá rí igi wọ́n pè ní igi ṣégi ọ̀pọ̀tọ́ ní fig ọ̀pọ̀tọ́ igi fig tree igi ọ̀pọ̀tọ́ igi yẹn rúwé ó ṣe rùmúrùmú nírètí pé ó máa léso lórí kó lè kájẹ ó lè kájẹ ṣé ẹ tó ẹ̀ṣẹ̀ gbàwé 40 days kò lè gbọ́dọ̀ bá màlíkà sọ pé ikú Ọlọ́run yó mi kí ló ń sọ pé Jésù ìránṣẹ́ Ọlọ́run alààyè ìdí igi ló lọ láti lọ ká èso. Kí ló dé tẹ́bi pa? Kí ló dé tẹ́bi pa? Torí pé nǹkan tí ara ní ibi ó ti ṣe ti ẹ̀mí for 40 days and 49 fún 40 ọjọ́ àti 40 òru ìyẹn bẹ́ẹ̀. Níwọ̀n ní ká tún fi bó ṣe wà lórí ọ̀rọ̀ Jésù Kristi Olúwa wa o. Nígbà tí ó kó àwọn èèyàn jọ lórí òkè tó ń ṣiṣẹ́ ìyanu tó ń jìn ìrere fún wọn tó ń bá wọn sọ̀rọ̀ Ọlọ́run ẹ yí padà ẹ ṣètò Ọlọ́run ẹ nífẹ̀ẹ́ ọmọlàkejì yín ẹ bẹ̀ ara yín ó tó stage kan náà ebi bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn. Jésù Kristi mọ̀ pé àwọn ará bíi nílò oúnjẹ ó wá béèrè pé kí la ní wá bí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pé kí nìkan tá a ní ta lè fáwọn àwọn èrò àyẹ̀wò rẹpẹtẹ tá a ní tó tẹ̀lé wa yìí àwọn ní Olúwa wa níjọ àkàrà 5 àtẹja 2 lọ àkàrà 5 àtẹja 2 yẹn ló ń wá gbàdúrà sí àkàrà àtẹja 2 yẹn ṣèṣèbí para náà fi ṣèbí tí àwọn bá lo odò nípa ti ara ṣé wọn máa pa ẹja ni rárá tí wọn bá bèkì àti tí wọn bá dín àkàrà ṣé àkàrà 5 yẹn wà ní. Òun ní sórí tí. Ó ti fọ̀rọ̀ náà bọ́ wọn nípa ti ẹ̀mí. Ó wá ń gbé ó yẹ kóun tún bọ́ wọn nípa ti ara òun ní ọ̀rọ̀ àkàrà 5 àtẹja 2 fi wáyé ló fi bọ́ wọn. So Bíbélì sọ pé ìgbàgbọ́ láìsí iṣẹ́ náà òkú ni. Ìgbàgbọ́ ní ti ẹ̀mí iṣẹ́ ní ti ara. Téèyàn ò bá fún ara ní ti ara á pa ẹ̀mí lára o. Yóò pa ẹ̀mí lára. Kò sọ́nà méjì ń bẹ bàbá bí ata bá tọ́ra wa jẹ́ ní ìrúgbó ṣé pásítọ̀ yẹn àbí wòlíì yẹn àbí àfà àbónímọ̀ ẹ̀ ṣó wọ̀ látọ̀run ni ẹ̀ tó bá máa gọ̀pẹ́ àtìlẹ̀lẹ̀ yẹn ti gọ̀pẹ́ ọ̀pẹ́ kò lábùjá kò ní short cut kò sábùjá tá a fi ń gọ̀pẹ́. Ṣé ẹ bá gbàdúrà fọlọ́run Ọlọ́run lè jẹ́ yóò gùn bẹ̀rẹ̀ àtókè. Ṣe bí ẹni tẹ́ Olúwa ẹ fi ti ẹ̀jọ́ ṣèbá sọ fọ́lọ́run ẹ tó fi ti ẹ̀jọ́ pé kóun bára ń lókè láì jẹ́ kó mú ìgbà wàá mú ìgbà yẹn gan tó bá nílò ẹ̀mí ara ẹ tó nítàn bá nílò ẹ̀mí ara ẹ á make sure pé ìgbà yẹn ó kúnjú ó jingire láti lè gun ọ̀pẹ kó lè bá àgùn yìí. Wọ́n ní Fọlọ́run ṣọ́ ògbódò fokàn ọ̀gbẹ̀dẹ̀gùn pẹ́ tó bá fokàn ọ̀gbẹ̀dẹ̀gùn pẹ́ orúkọ yẹn ò ní rò ó orúkọ ló ń rọmọ ò ní ṣiṣẹ́ fún ó máa ó yes sir so nǹkan tí ara ó yàtọ̀ sí ti ẹ̀mí wọ́n dẹ̀ gbogbo méjèèjì náà dẹ̀ ṣiṣẹ́ papọ̀ ni. Bẹ́ẹ̀ni ẹ jẹ́ kí n wá bẹ̀rẹ̀ báyìí ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí yes sir ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi owó tithe mo fẹ́ gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run yes sir mo fẹ́ béèrè lọ́wọ́ yín wípé kí ló dé tó ẹ̀yin pásítọ̀ instead kẹ́ béèrè lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run ṣe owó yẹn fún yín
ẹ̀yin ò ní káwọn followers yín máa bẹ̀ Ọlọ́run ṣùgbọ́n wọ́n followers yín lẹ́yìn ó ti máa gbọ́ owó ẹ̀yin gbàgbọ́ pé Ọlọ́run ò ní ṣe direct in the course of that gbogbo àwọn èèyàn tó yẹ kó lọ bí iṣẹ́ láàárọ̀ kùtùkùtù Monday wọ́n á wá sí church reason for coming to the church náà ni àádáwó igbá àádáwó kọ́lé àásán ìdá mẹ́wàá every day ẹ dákun ṣé bí Ọlọ́run ṣe rán wa nìyẹn àbí bí Bible ṣe fi lé wa lọ́wọ́ nìyẹn. ṣé ẹ rí ọ̀rọ̀ ìdá mẹ́wàá yẹn is one of the most controversial issues. Ẹ má bínú pé mo sọ òyìnbó. It's one of the àwọn ọ̀rọ̀ ìdámọ̀ jẹ́ ó wà lára àwọn tó máa tó fa wuyewuye gan. Ṣé Nàìjíríà nìkan jákèjádò àgbáyé ni? Bẹ́ẹ̀ni. Ṣé rí ìdámẹ́wàá náà ká máa parọ́ Ọlọ́run fìdí ẹ̀ múlẹ̀ nínú Bíbélì. Bẹ́ẹ̀ ọ̀nà tó lọ́run fìdí ẹ̀ múlẹ̀ nínú Bíbélì ó yàtọ̀ sí ọ̀nà tá a fi gbé láyé òde òní. Ìgbà tí ọ̀rọ̀ ìdámẹ́wàá máa kọ́kọ́ wáyé bàbá wa Abraham tí àwọn ẹlẹ́sìn kejì wa tán mọ̀ sí ànábì Abraham òun ló lọ sójú ogun ó wá jàjàyè ó lọ gba ọmọ ẹ̀gbọ́n ẹ̀ ṣọmọ ẹ̀gbọ́n ẹ̀ ni àbúrò ẹ̀ ṣáà ní Lot pé morúkọ ẹ̀ ní èdè Arabic ìyẹn ló lọ gbàlà wọ́n wá jẹ yẹn wọ́n wá jẹ́lé yẹn wọ́n mú lẹ́rú àtàwọn nǹkan tó ní ó ṣá lọ Ọlọ́run ṣáàjẹ kọ́lọ̀ fún bàbá wa Abraham lórí ọ̀fẹ́ ó mọ̀ ó wá ṣàlọ gbà á lẹ̀ okòó náà kẹ́rù bọ̀ ìgbà tó wá ń bọ̀ ó wá pàdé àlùfáà Mèkísédè àlùfáà Ọlọ́run ó wá wò nínú ọkàn ẹ̀ pé ṣe mọ̀ ẹni tó mọra tó láwọ́ ni Abraham jẹ́ so pé nǹkan tó mú bọ̀ rèé o bóyá ẹ̀yin náà lè fàdúrà sìn wá lọ ẹ jẹ́ kí n fún yín ní ìdá mẹ́wàá nínú nǹkan tí mo mú bọ̀ ìgbẹ́ làkọ́kọ́ lẹ́yìn ìyẹn ìgbà tọ́lọ́run fún Mósè láwọn òfin tó máa fi ṣèjọba lórí àwọn ọmọ Israel láyé ìgbà yẹn gẹ́gẹ́ bá ṣe wà ní Bíbélì ìdá mẹ́wàá náà wà àwọn òfin tọ́lọ́run fún Mósè fáwọn ọmọ Israel ìdá mẹ́wàá ìgbà yẹn dẹ̀ ní èrè oko ni bóyá èèyàn ní èrè oko àti bóyá àwọn tó ní nǹkan ọ̀sìn bóyá tó ń sin ràkúnmí tó ń sin ẹṣin kẹ́tẹ́kẹ́tẹ́ màálù nǹkan kan pé ilé orí ẹ̀ ìdá mẹ́wàá ẹ̀ ọmọ wá fún ilé Ọlọ́run then ilé Ọlọ́run tó dẹ̀ sọ kì í ṣe pé bóyá kí àlùfáà kó ra gàbó kó máa kómi kó máa fi ṣọlá kó máa fi ṣẹ̀tọ́ ìlànà wà tọ́lọ́run fún Mósè bọ́n ṣe máa lo ìdá mẹ́wàá yẹn ọmọ méjìlá ni Yakub tó ń pè ní Jacob tó tí in Arabic in Islamic term tó ń pè ní Yakubu ó bí ọmọ méjìlá ìkànnì wọn Lévi yẹn iṣẹ́ àwọn àṣeyọwù lọ́lọ́run Ọlọ́run yà sọ́tọ̀ pé kó máa jẹ́ àlùfáà fún gbogbo àwọn fún ilẹ̀ Israel láyé ìgbà yẹn mo ń sọ bí ìdámẹ́wàá ṣe wáyé ni ẹ má bínú sáà pé mò ń gba àkókò ìfẹ́ gbà. ká má wà pẹ́ lórí òun torí question port mo fẹ́ béèrè lọ́dún. kò sí problem sir màá ṣe pápá kó lè yáwó èèyàn náà ni kó lè yáwó èèyàn wa díẹ̀ kọ́nà kó fi gbogbo ìyókù yé wa so pé ìdámẹ́wàá yẹn ó máa wà fún ìtọ́jú àwọn ọmọ Léfì tí wọ́n ṣiṣẹ́ torí pé pẹpẹ ní Ọlọ́run náà ń tọ́jú táwọn Ísírẹ́lì bá ti dẹ́ṣẹ̀ wọ́n fẹ́ rúbọ ẹ̀ṣẹ̀ wọ́n fẹ́ rúbọ ẹ̀ṣẹ̀ kọ́lọ̀ lè dáríjì wọn láyé ìgbà yẹn ni o àwọn ọmọ Léfì yẹn ló máa ń ṣe ẹni tó bá fẹ́ dúpẹ́ àbẹ tó nílò nǹkan kan àwọn nǹkan iṣẹ́ tó ń ṣe nìyẹn so nínú ọrẹ tó bá mú wá yẹn náà fi máa ń bọ́ wọn àtàwọn tó bá kù díẹ̀ káàtó fún ìyẹn ìdámẹ́wàá kan nìyẹn ìdámẹ́wàá ó tún wà nú Bíbélì mi ò lè máa torí àkókò mi lè máa ṣe no ẹ ti clear area kan ẹ ti clear area. ìdámẹ́wàá yẹn náà ẹ má bínú sà ẹ ṣe ẹrẹ́ni tó bá san ìdámẹ́wàá òun náà lẹ́tọ̀ọ́ láti jẹ fún nínú èrè tó kó wá yẹn kó jẹ ẹnu ẹ̀ kó mu wáìnì inú ẹ̀. but
kí ló wá dé tó jẹ́ pé ẹ̀yin pásítọ̀ wa lénìí ìdá mẹ́wàá yẹn bẹ́ẹ̀ rí ẹni tó ń pa ní chọ́ọ̀chì ẹ̀ ní fún wọn torí pé gbogbo yín lè fẹ́ gun jet kí ló fà á tó fi jẹ́ wípé owó ìdá mẹ́wàá yẹn ìgbà míì nínú owó òòjọ́ yìí lẹ́ẹ̀ ti kọ́ ilé ìwé àwọn ọmọ ìjọ ní ọ̀dà owó jọ tí ẹ fi kọ́ ilé ìwé èmi náà mọ òtítọ́ nínú wípé ilé ìwé ọwọ́ kì í kúrò lára rẹ̀ tọ́wọ́ ọ̀bá ní kúrò lára rẹ̀ dandan ni kí àwọn èèyàn ó sanwó èmi ò wá against pé káwọn èèyàn ó sanwó ṣùgbọ́n kí ló dé tí kí n tiẹ̀ ń ṣe ní pìtì fún àwọn tó jẹ́ pé àwọn gangan ni wọ́n dá yín lókòwò ilé ìwé yẹn tó fi wá sí ìmúṣẹ bó tiẹ̀ jẹ́ pé ókè 20% off ókè ẹ wọ́n University of Ibadan sìn bàbá àtẹ̀mí kọ́ ló kọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí indigene ní ìlú Ọ̀yọ́ state nílùú Ìbàdàn yìí gẹ́gẹ́ bí indigenous amount tá à ń san ó yàtọ̀ sí tí every other person ń san kí ló dé irú kan bẹ́ẹ̀ ò lè reflect nínú churches. ẹ ṣékùn béèrè yẹn torí ìbéèrè yẹn ó ṣe pàtàkì inú mi gan dùn sí ìdí ni pé ṣe rí wọ́n ní kò sí báwùjọ kan ṣe lè wà káàtẹ̀ má sọ pé ìbá ṣe ṣọ́ọ̀ṣì o ìbá ṣe mọ́ṣáláṣí o ìbá ṣe kí wọ́n ti ń pè ilé di ibikíbi tí wọ́n bá ṣàtì ń táwọn bá ṣe pè pọ̀ bá ṣe máa rí èèyàn dáadáa bá ṣe tó máa ráwọn èèyàn dáadáa èdè kejì bẹ́ẹ̀ni bá ṣe ráwọn tó fòótọ́ ọnú ṣe nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ni Ọlọ́run ló mọ ìmọ́lẹ̀ Ọlọ́run nìkan ló mọ òkùnkùn ẹ tó jẹ́ ní ìmọ́lẹ̀ àti tó jẹ́ ní Ọlọ́run nìkan ló mọ ojú là ń rí ọkàn là ń wò ọkàn ojú là ń rí ọkàn lọ́lọ́run wò àwọn ọ̀rọ̀ kan so ṣe rí ọ̀rọ̀ ìgbàdá mẹ́wàá ń dẹ́gbàdá mẹ́wàá ń ṣọ́ọ̀ṣì wọ́n fi kọ́ yunifásitì àwọn mẹ́bà ò lè lọ kò lè má rí bẹ́ẹ̀ ṣe rí tí ẹ bá gba ìdá mẹ́wàá for instance nsìn Ọlọ́run ní kẹ́ dá mọ́ṣáláṣí lẹ̀ gbogbo ọmọ iṣẹ́ sample ní sàrẹ́ má bínú Ọlọ́run ní kẹ́ dá ṣọ́ọ̀ṣì lẹ̀ even láì sọ fáwọn èèyàn tó bá rí nǹkan àwọn orí iṣẹ́ ríbiríbi tó náà ń gbọ́wọ́ yín ṣe ẹ̀gbọ́n sà àwọn nígbà tí lo agbárí lo brain lo force teaching lo blackmail lo fear lo any form of coercion láti pé káwọn èèyàn ka nǹkan tẹ́ ń ṣe lọ rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ bàbá ara àwọn tó máa ní pé ìgbà tí mo bẹ̀rẹ̀ sí lọ sí mọ́ṣáláṣí Ṣokotí àbí ṣọ́ọ̀ṣì Ṣokotí àbí ṣọ́ọ̀ṣì prophet lágbájá làkàṣì kámádà rúgbẹ̀ yà lọ́nà ṣe ìyanu jẹ́ kébì náà fẹ̀mí ìmoore hàn sí bàbá ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀sà ẹ̀dẹ̀ máa nígbà mẹ́ta máa fẹ́ ṣe nǹkan náà tó máa ní a máa nílò fáànù láì jọ pé sọ fẹ́ni kankan àbí ẹ lo pé ẹ fi ìwàásù pé ìwọ tí ò bá fẹ́ kó ro ayé mú ẹ ìwọ tí ò bá fẹ́ kó ro ayé mú ẹ wà ló máa bá wa lọ́wọ́ sí fàǹtà fẹ́ ra ẹ̀ ṣe àwọn pé ẹlòmíì ẹ̀rú máa bà á tí gbàgbé òun lẹ̀ bẹ́ẹ̀ni ìbẹ̀rù bójó pé ẹnu wòlíì mà lọ̀rọ̀ ẹ ti jáde ẹnu àfáàmà ló ti jáde á lọ kówó lẹ̀ inú ọlọ́dẹ lè má dùn sórú nǹkan bẹ́ẹ̀ yẹn kò yé bẹ́ẹ̀ sà so téèyàn bá tójú kòkòrò ìfẹ́ owó wà lára ká máa pààrọ̀ ká máa tó sígbà ẹ wo ẹ̀yin èèyàn má pè sórí mo ń gbọ́ ẹ má bínú jàre kọ́ọ̀lù kan ló fẹ́ disturb wa ẹ má sọ̀rọ̀ yín. láì fi gbá kan bọ̀kan nínú èèyàn onídàtí kò àsọmọ ọjọ́ àbí lo coercion àbí lo threat àbí lo blackmail àbí brainwash láti ṣe fún ẹni ẹ ló máa mọ̀ lọ́kàn rẹ̀ pọ́nà ló ń ṣe fún ìwọ náà tó by virtue of your position nípa ipò tọ́lọ̀ fi ẹ́ sí gẹ́gẹ́ bí olórí ìjọ àbí gẹ́gẹ́ bí àpá àbí gẹ́gẹ́ bí wòlíì àbí whatever àtẹ́niyẹ́ pé ra ẹ̀ ló máa wá fìbẹ̀rù Ọlọ́run ló nǹkan táwọn ẹni yẹn tí wọ́n fi sílẹ̀ prophet
Yes, sir. Ẹ dákun ẹ má bínú ẹ jọ̀ọ́ ṣé rí mo fẹ́ ká ṣe nǹkan kan pàápàá. Yes, sir. Ẹlẹ́wo nígbà tí ẹ ń bá mi sọ̀rọ̀ láàárọ̀ ẹlẹ́wo interview prophet ṣé prophet Kasali Moses prophet Kasali. Bẹ́ẹ̀ni. Àwọn nǹkan wo lẹ takò nínú àwọn nǹkan tí wọ́n sọ yẹn tẹ́ ẹ rí pé kò rí bí wọ́n ṣe sọ? Ṣé ẹ rí kò sí nǹkan tí bàbá yẹn sọ tí mo rí tí ò sọ kò sí nǹkan tí mo rí tán sọ tí ò sọ tọ́nu ẹ̀. Ṣé ẹ rí ọ̀rọ̀ Ọlọ́run ó lọ kọrin kése ni kò ní bẹ̀rẹ̀ kò dópin. Ọ̀rọ̀ Ọlọ́run kọjá ọgbọ́n ìmọ̀ èrò ọmọ ènìyàn. Ìfàmì Ọlọ́run á sọ nǹkan mí fún gẹ́gẹ́ bí wòlíì wàá máa rò pé àṣẹ ọ̀dọ̀ Ọlọ́run lè ti wá ṣá. Ọlọ́run adé gẹ́gẹ́ bí wòlíì tó ní ìmísí gidi ní o kì í ṣe wòlíì àfẹnujẹ́ o. Ọlọ́run nìkan ló mẹ́ tó ń sìn. You are not here to promote anybody or to downgrade anybody. Àwa láti gbẹnu àtẹgbẹ ẹnikẹ́ni àbí láti fẹnu pọ́n ẹnikẹ́ni lé. Èyí tó jó òótọ́ ó ní a máa sọ lórí ìkànnì yìí. Ṣé rí bàbá gẹ́gẹ́ tí bá máa rántí bàbá yẹn sọ nípa pé wọ́n lo àgbo òun sọ̀rọ̀ kan òun ò sọ̀rọ̀ kan. Ṣé èdìdí ṣe ráwọn ọ̀rọ̀ nínú John 1:1 nílé àtìkọ́ sílé ọ̀rọ̀ wà. Ilé àtìkọ́ sílé ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà ló ti wà láti kọ́ sí pẹ̀lú Ọlọ́run nípasẹ̀ Ọlọ́run fi dá ohun gbogbo. Lẹ́yìn ọ̀rọ̀ Ọlọ́run kò dánpọ̀ nínú ohun tó dá. Kí wá làwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí? Genesis ọ̀rọ̀ ni, Bíbélì ọ̀rọ̀ ni, Alukùránì ọ̀rọ̀ ni, Òrìfà ọ̀rọ̀ ni, Ìyẹ̀rùsùn ọ̀rọ̀ ni, àbí bẹ́ẹ̀ kọ́? Sáàmù ọ̀rọ̀ ni, iná ọ̀rọ̀ ni, omi ọ̀rọ̀ ni, ojú ọ̀rọ̀ ni, ata ọ̀rọ̀ ni. So ọ̀rọ̀ olópin, ọ̀rọ̀ ló máa ń wo ọ̀rọ̀ sàn, ọ̀rọ̀ ló máa ń ṣàtọ́kùn ọ̀rọ̀. Ọ̀rọ̀ ló máa ń wo ọ̀rọ̀ sàn. Ló máa ń wo ọ̀rọ̀ sàn, ọ̀rọ̀ ló máa ń ṣàtọ́kùn ọ̀rọ̀, ọ̀rọ̀ ló máa ń tú ọ̀rọ̀ sílẹ̀, ọ̀rọ̀ ló tún máa ń gbé ọ̀rọ̀ mì. So àyájọ́ pọ̀ lórí rẹpẹtẹ ní Bíbélì fáwọn tẹ́lọ̀ bá fi hàn. Kìdẹ́ ṣe gbogbo nǹkan tí bí Ọlọ́run ṣe ń ṣiṣẹ́ àbí nǹkan tó Ọlọ́run ti ṣe sẹ́yìn, nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́, àbí nǹkan tó máa ṣe lọ́jọ́ iwájú, kì í ṣe gbogbo ẹ̀ ló wà nínú Bíbélì àti Quran àbí any religious book. Èyí tó lọ́ọ́ fẹ́ ká mọ̀ ló wà láàárín ta ló rọ̀ fẹ́ yẹn. Èyàn wá túmọ̀ sí pé Ọlọ́run ò lè kọ̀ sí ìyàn pé ṣe báyìí. Òun ló fi wà ló ṣe pàtàkì, extremely important for any person tó bá pera ẹ̀ tó bá ń bọ́ lọ́rùn rìn, ìbá ṣe àfáà, ìbá ṣe wòlíì, ìbá ṣe pásítọ̀, ìbá ṣe kó máa wà nínú mímọ́ ní gbogbo ìgbà. So that a lè máa rí mi sí òtítọ́ látọ̀dọ̀ Ọlọ́run, a lè mọ̀ pé nǹkan tó ń ṣe òdodo ni, kì í ṣe òdodo. So nípa àlewé is clearly in the Bible. Kátàtà pé ilé tó wà lákọọ́lẹ̀, ó wà ní Bíbélì. Ó wà ní Genesis 2:9. Ó wà ní Psalm 51:7. Ó wà ní Ezekiel 47:12. Ó wà ní Revelation 22:2. Psalm 51:7. Dáfídì sọ fún kí la mọ̀ Dáfídì sí tí Muslim mọ̀ sí Ànábì Dáúdà. Bẹ́ẹ̀ni. Ó ní fi ewé sófù fọ̀ mí, wẹ̀ mí, èmi ó sì tún jọ ẹ̀gbọ̀n owó lọ. Kí ni ta ló bá Dáfídì? Ọlọ́run fìdí ẹ̀ múlẹ̀ pé Dáfídì ẹni bí ọkàn ní Dáfídì. Bẹ́ẹ̀ni. Ó lẹ́ni bí ọkàn ní òun náà. Èmi kọ́ ni mo kọ́ Psalm 50, èmi kọ́ mo kọ́ Psalm 51:7 náà ẹ̀. Ṣokotí kọ́ ló kọ́, Kàsálí kọ́ ló kọ́, Àgbàbá Adébóyè kọ́ ló kọ́, Ṣẹ́gun Adébáyọ̀ kọ́ ló kọ́, àtàwọn wòlíì bẹ́ẹ̀ lọ kí n má máa dárúkọ púpọ̀ jù. Ó ti wà lákọọ́lẹ̀, ó ní fi ewé sókù fọ̀ mí. Kí ló dé tí Dáfídì sọ fún Ọlọ́run pé kó fi ewé sókù fọ̀? Nítorí pé ó níṣẹ́ tí ewé sókù ń ṣe nípa fífọ èèyàn mọ́. Olúwa o. Ó dàbí ewúro oníṣẹ́ tó ń ṣe, oníṣẹ́ tí kíná ti ń pè èso ewé làpálàpá ń ṣe, oníṣẹ́ tí Sàsófẹ́yẹjẹ ń ṣe, oníṣẹ́ táwí Akíntọ́lá ń ṣe.
iṣẹ́ tẹ́ tó máa fi ewé Akíntọ́lá ṣe é sìn o lè fi ewúro ṣe tó máa fi ewúro ṣe o lè fi Akíntọ́lá ṣe. Bẹ́ẹ̀ni. So àìní ìmọ̀ kéèyàn máa sọ pé ẹni tó bá ti àìní ìmọ̀ àti pé kéèyàn máa tanra ẹni kì í ṣe àìní ìmọ̀, ìtanra ẹni jẹ ní kí n pè é. Ìtanra ẹni jẹ. Ìtanra ẹni jẹ gidi ni. Torí bó ṣe yé mi sí ni o, everybody is entitled to use our own opinion. Pé tí wọ́n bá ṣe àwọn èèyàn níyè láti mọ àwọn kinní patronage tí wọ́n máa ń fáwọn àwọn ẹlòmíì ó máa reduce. Okay, nígbà tí mo mọ̀ pé èsì kan tó ń ṣe mí, ewé làpálàpá máa lọ wá pẹ̀lú ewé asúfẹ́yẹjẹ díẹ̀ ni máa ṣe tó máa lọ. Kí ni mo fẹ́ wọ lọ bá Professor Kote fún pé kó gbàdúrà fún mi pé nǹkan báyìí ṣe mí. Àbí? Nígbà tí patronage yẹn bá dẹ̀ reduce ọ̀nà tán fi exploit àwọn members tó máa reduce. Ìdí nìyẹn táwọn èèyàn fi ń sojú abẹ́ ń kó. Ìdí nìyẹn. So tí wọ́n bá ti jẹ́ kí ojú wọn là sí tó yẹ kí wọ́n mú, wọn ní wá pásítọ̀, wọn ní wá wòlíì, wọn ní wá àfáà lọ́mọ. Ìtumọ̀ nìyẹn kí mo fẹ́ bá bá yín ìgbà tí mo ti mọ̀ pé nǹkan tó ń ṣe mí, tí bá ti mú ewé ìjágbá, tí mo mú ewé ìjogbo, tí mo kúnlẹ̀ tí mo gbàdúrà sí ìwọ Ọlọ́run, ìwọ ló dẹ́wò ìwọ ló dégbò ìwọ àṣẹ báyìí ló fi láti pinlẹ̀ ṣe ayé pé kó máa ṣe o, nǹkan báyìí mo fẹ́ lọ fi jẹ́ kó iṣẹ́ tí mo dẹ̀ ló tó ṣiṣẹ́ kí mo fẹ́ wá báyìí fún o, ṣèbí kí n wá sí ṣọ́ọ̀ṣì kí n pàdé ọmọ gbàdúrà pé kí n máa lọ lé mi ni. Kò ní sáyè láti gbin fíà, kò ní sáyè láti gbin fíà sọ́kàn ọmọ ọ̀jọ́ pé kìnnì kan ló ń ṣe ẹ̀ tàmẹ̀dù ní kìnnì kan ní ẹlọ́mú kìnnì kan báyìí wákà fáwọn kan ṣe bẹ́ẹ̀ o, lọ́mú kìnnì kan báyìí wákà báyìí ṣiṣẹ́ báyìí ara kan tó fà á nìyẹn. Ẹ ṣe ṣẹ́rí sà. Ẹ má bínú sà, even ọjọ́ tí mo rí Màlẹ́kà ṣe ń jẹ Gabriel ní ọ̀rá fẹ̀ nínú Bible tí mo mú dání. Ṣé ara àwọn ọ̀rọ̀ fún wa nínú Bible yìí? This Bible is common with the Catholic. Àwọn Catholic náà sábà máa ń lò. Ṣé rí àwọn ọ̀rọ̀ fún wa nínú Bible tí ò sínú àwọn other Bibles tá à ń lò nínú kò sínú King James Version. Ibi kan wà nínú Bible yìí wọ́n pé ọ̀gbẹ́ni Tòbáyà ni ọmọ Yehudi Jew ni. Ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ nínú Tòbáyà 6-8 ẹni tó bá ní Bible kó lọ rí wọn àrí ń bẹ̀ kò sáré mọ yèmí kan mo kọ́ nǹkan tí tèmi náà kà ní. Ṣé rí Tòbáyà yẹn ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ ó ní àìsàn àmódi. Ó lásìkò ìyàwó àfẹ́sọ́nà Tòbáyà yẹn ni. So Tòbáyà dẹ̀ jẹ́ ní mímọ́ níwájú Ọlọ́run wá rán Màlẹ́kà Jubrila or Gabriel bó bá ṣe oníkálukú ló ṣe lè pé bóyá Gabriel bóyá Jubrila bóyá Gabriel kankan náà ni ó wá rán sí Tòbáyà yẹn ò mọ jẹ́mẹ̀ Ọlọ́run áńgẹ́lì náà sí ànábì Ibrahim náà everybody mọ̀ ìtàn yẹn ó wà ní Islam ó wà ní Christianity ó wà ní Judaism. The same thing with Tòbáyà ó ṣẹlẹ̀ sí Tòbáyà. Tòbáyà yẹn Tòbáyà tètè mọ̀ pé Màlẹ́kà ni. Ìgbà tán dé tí odò ó sọ fún Tòbáyà pé kó sọ ìwọ̀ sínú odò pé kó mú ẹja tó mú ó ní kó la inú ẹ̀ ó wá mú òróró nú ẹja yẹn òun ló lọ jó ní tùràrí tó fi wo ìyàwó àfẹ́sọ́nà yẹn sàn. Nínú Báíbù ló dẹ̀ wà bẹ́ẹ̀. Òun lè lè nà Bíbélì ẹ wò kán lọ wa káwọn èèyàn lọ wa kán kà the book of Tòbáyà. Ṣé rí books yẹn ò sínú the regular Bible tí mo sọ̀tọ̀ sí kiri kò sínú ilé ìtàn yẹn ò sínú ilé. Ká lè túra wa jẹ yìí náà ni. Ó ṣe rí ilé táwọn Bible King James Version táwọn lójú yìí ọ̀dọ̀ àwọn òyìnbó kí wọ́n ti ń pè Gẹ̀ẹ́sì àwọn English àwọn British àwọn náà mú King James Version wá. Ẹ̀rọ àwọn nǹkan tó ń rí pé ó wà ní ó bá fẹ́ bá àṣà ìbílẹ̀ Yorùbá mu wọ́n yọ kúrò kí ló dé tán fi yọ kúrò ṣebí December Bible ni. Gbogbo tó fẹ́ bá àṣà Yorùbá mu ni wọ́n yọ. Yes. Okay. Òróró ẹja tó ń jó tí wọ́n jó tó fi ṣe tùràrí tí alámòrò fi wọ́n àìsàn ṣé mi mo fi sínú ohun Bíbélì àbí mi mo kọ Bíbélì àbẹ́yìn lẹ́kọ́ àbí bàbá Adébóyè ló kọ́ àbí Kúmúyì ló kọ́. That is it. Why did they remove it from this one?
because wọ́n mú pé táwọn èèyàn náà àwọn àti báwa èèyàn náà ayọ̀lẹ a kì í lè ṣe rìsáàṣì ká jókòó pé nǹkan tí bàbá ṣe tiẹ̀ sọ fún mi yìí ṣé lóòótọ́ ló tiẹ̀ sọ àbírọ́ ló pa máa lọ ṣèwádìí fún ara mi a kì í lè jókòó ká ṣe rìsáàṣì ká wádìí bíbélì ní wádìí wo dájúdájú kó di eléyìí tó ń jó tọ́ mú. ẹ ṣe bàbá iṣẹ́ rí ọlọ́run mọ́ sí wà lọ́nà o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ṣìnà o wọn ò sì déédéé ṣìnà wọ́n ṣìnà lọ́dọ̀ ẹni tí ó jẹ́ aṣíwájú wọn nínú ẹ̀sìn bóyá nínú ẹ̀sìn ìgbàgbọ́ bóyá nínú ẹ̀sìn mùsùlùmí bóyá nínú ẹ̀sìn àbáláyé àwọn èèyàn ti ṣìnà gan o àwọn èèyàn ti sáko lọ gan wọ́n ti bà ọ̀pọ̀lọpọ̀ ilé jẹ́ ẹlòmíì ó jẹ́ iṣẹ́ ẹyọ kan ni wọ́n ó jẹ́ yóò sì scatter the whole family tó ti ní ayọ̀ láti 30, 40, 50 years ọwọ́ iṣẹ́ tí wòlíì èké kan ó jẹ́ iṣẹ́ tí just wòlíì èké torí yóò sọ pé Ọlọ́run ló rán yóò dẹ̀ kọ́ ilé yẹn yanyan for example ọkùnrin kan wà tí à ń pè ní Tibetan ó jẹ́ ká mọ̀ pé iṣẹ́ Ọlọ́run lòun ṣe níṣẹ̀lẹ̀ ló sì wà ìdí tí mi ò fi lè fi gbogbo ọ̀rọ̀ rẹ̀ dá Sẹ̀lẹ̀ lẹ́bi ni pé Sẹ̀lẹ̀ tó ti jáde gan ó kọ̀ndẹ́mù wọn gbogbo ẹni tí wàá jẹ́ àlùfáà ìjọ bóyá Kérúbù àti Séráfù ni mí ni o Sẹ̀lẹ̀ ni mí ni o kìnìkan ni mí ni o kìnìkan ni mí ni o nínú ẹ̀sìn Kristẹni kò sí ẹni tí kò fojú ẹ̀ gbolẹ̀ kò tí ì sí ẹni tí kò rí ikú sí àwọn bá débi pé wọn ó predict bọ́ọ̀lù Ọlọ́run kàn fìyà jẹ wọn kàn fìdí jálẹ̀ lórí ìyẹn ni yóò predict bọ́ọ̀lù kó èèyàn ò lè lọ síbẹ̀ kó rí nǹkan rẹ̀ pé ọmọ rẹ̀ kan wà tí ó lọ lóyìnbó ìgbọ́ rí nínú prediction wọn àfi ẹni tí ó kú àfẹni tí àìsàn ó ṣe you can imagine ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ẹ wo reaction rẹ̀ lórí ìyàwó kábíyèsí mo rò pé ẹ̀yin náà máa gbọ́ yẹn ẹ dákun irú sìn wo ni ká pe irú ẹni yẹn torí Christian náà ni. ṣe rí tí bá ní mi ò rí fídíò yẹn mú parọ́ ni ṣe gbogbo wọn tó bá ti wà ní afẹ́ tó bá ń sí lórí social media ọ̀tọ́ bá ń wo YouTube Prophet Tibetan yẹn bí ẹnìkan ṣe rí kọ́nà kó máa kọ́ everybody kọ́nà kó máa kọ́ gbogbo wa mọ̀ ń ṣe. àmì o. wòlíì tí a bá ti jẹ́ wòlíì is a very sensitive post iṣẹ́ tó gbẹlẹgẹ́ gidigidi gan ni àbí iṣẹ́ Ọlọ́run abẹ́nikẹ́ni tó bá ti pẹ̀rẹ̀ láṣáájú tí Ọlọ́run bá fi nǹkan wọ̀nyàn lóòótọ́ tọ́lọ́run bá fi nǹkan wọ̀nyàn àgbékalẹ̀ ó ṣe pàtàkì wòlíì sí tọ́lọ́run bóyá nípa oore ọ̀fẹ́ ìdí ṣe ogun gangan tọ́lọ́run bá fi wọ̀nyàn gbà míì èèyàn lẹ́tọ̀ọ́ àti sọ o ìmí ń wà tó yẹ pé tọ́lọ́run bá fi wọ̀nyàn gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́kàn fẹ́ kó o mọ̀ ni kó o lè fi kọ́gbọ́n kí àràbà tiẹ̀ kó lè fi túra mú kí àràbà ti wọ wòlíì kó má bàa tó lọ́nà ìfàṣírí ẹ̀wọ̀n kì í ṣe pé kó o sọ fáńkó kan sọ wòlíì ò kì í sọ̀rọ̀ ọ̀gbẹ́ anyhow wòlíì tó bá jẹ́ wòlíì gidi àbí pásítọ̀ àbá àfà you don't talk anyhow. tádìẹ bá gùn àwọn máa ń sọrú ẹyin tó fẹ́ yé tádìẹ bá gùn adìẹ bálàgbà bá bára wọn ṣeré wọ́n lè sọrú ọmọ tí ó gùn. ṣẹ́rí wòlíì sọ nípa ìmísí gan ni Ọlọ́run bá mi sọ̀rọ̀ ayé ìgbà tó Ọlọ́run bá yàn sọ̀rọ̀ ayé ìgbà àwọn Mósè nǹkan kan wọ̀nyẹn ìmísí nípa ẹ̀bùn wòlíì mi wà wòlíì aláṣẹ ni pé kó dìkírì kó rí bẹ́ẹ̀ wòlíì mi wà ríran ni pé kó rí vision tó ti yín bẹ́ẹ̀ kó dẹ̀ sọ jáde kó dẹ̀ rí bẹ́ẹ̀. kì í ṣe ọmọ tó lọ bá sọ fún yàn lèèyàn gbọ́dọ̀ sọ yìí tó lọ bá nífẹ̀ẹ́ kó sọ gbọ́ngbà míì àgbékalẹ̀ ṣe pàtàkì mo fẹ́ ṣe ẹ̀sán kan sẹ́ má bínú wọ́n pe máa kan ní Nostradamus
Nostradamus, Mikhail Nostradamus, French, in the 15 something, 16 something. Ó ṣe a lot of prediction. Tẹ́ bá gbogbo prediction Nostradamus. Ẹnà, nígbà tí Jésù bá sọ̀rọ̀, bí parable ni. Only the elder sister of the Britannic Island will be born 15 years before his elder sister. Ìtumọ̀ later náà rí pé ó ń sọ̀rọ̀ nípa Britain or nípa France àti US. Pé America ó máa gba independent 15 years before France. Ṣé ẹ rí bó ṣe gbélé bẹ́ẹ̀ yẹn? Nígbà míì náà a máa wéré Yorùbá náà gbà mí yàtọ̀ kátẹ̀ fi ń kó wa lọ́gbọ́n gẹ́gẹ́ òṣèré. Wọ́n bá ṣó sí babaláwo, èèyàn tó lọ wádìí ìdẹ babaláwo, wọ́n á fún ní kòkòrò tó ń jẹ̀fọ́, ìjẹ̀fọ́ ló wà. Àbí bí wọ́n ṣe máa sọ́kọ́ nìyẹn. Bẹ́ẹ̀ ni. Èmi wọ́n sọ pé ẹnu olóògbé tí ó bọ̀ bá ẹnu lọ rúbọ ẹnu. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní sọ fún pé onísọkúsọ ni ẹ, babaláwo ní sọ pé onísọkúsọ ni ẹ, àbí kílẹ̀ ni mo wí. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Onísọkúsọ ni ẹ wọ́ wára lórí iṣẹ́ ra ẹ, kí ẹ mọ̀nà tí babaláwo gbé gbà bẹ́ẹ̀ yẹn. Olóògbé lọ rúbọ ẹnu. Lọ́kọ́ rẹ̀ ní ìdànù kò wà direct. Tó máa ní ìyẹn ni lò ṣáínì lọ máa ṣe dára sí ìyá ẹ. Wọ́n sọ pé ìyá ẹ̀ àjẹ́ o. Kò wá sọ pé o jẹ́ wòlíì, kò wá rí irun kan bẹ́ẹ̀ kó wá sọ pé àjẹ́ nìyá ẹ̀. Ìyẹn wá dé ló wá lọ yàtọ̀ lọ bẹ́ẹ̀ yá ẹ lórí. Ó lọ bẹ́ẹ̀ yá ẹ lórí. Ṣé ẹ̀jẹ̀ ìyá yẹn ò ti sí lórí ẹ̀? Ẹ̀jẹ̀ yẹn tó lọ bẹ́ẹ̀ lórí ò sí lórí ẹ̀ gẹ́gẹ́ bí wòlíì. So wòlíì gbọ́dọ̀ máa wà very very careful. Wòlíì ò kì í sọ̀rọ̀ gbàù anyhow, kò kì í sọ̀rọ̀ anyhow. Any wòlíì including ìwé gbogbo ọmọlúàbí, gbogbo èèyàn tó bá ti jẹ́ ọmọlúàbí, dọ́tọ̀ ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ anyhow, lọ́yà ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ anyhow, judge ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ anyhow, military men ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ anyhow, wòlíì, pastor, àfà, àwọn tó gbọ́dọ̀ máa pa àṣírí mọ́ gidigidi gan nìyẹn. Ẹ ṣé bàbá mi. Ẹ ṣé bàbá mi. Ẹ ṣé. Gbogbo ilé ìtàn sọ yẹn wẹ́ bóyá bó ṣe yé prophet ibẹ̀ tán sí ni. Okay. Ẹ dákun torí Ọlọ́run. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, ìhàwó lẹ́kọ sí tí wọ́n dá Sharia court sílẹ̀ nílẹ̀ Yorùbá. Ṣé rí kí má fi báwo lọ ṣe pé àbí ẹ sọ́rí ẹ má bínú bí mo ṣe pútì question yẹn ẹ farabalẹ̀ bí mo ṣe pútì question yẹn ò dáa. Okay sir. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ sir. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ni mo fẹ́ bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ìhàwó lẹ kọ sí kí wọ́n wá dá Sharia court sílẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹgbẹ́ pò lórí ẹ̀sìn. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ìhà tí mo kọ sí ni pé bígbà tí kí wọ́n ti ń pè àwọn tó sọ pé àwọn fẹ́ Sharia number 1 irú bí mo ṣe wà ń sẹ́jẹ́ kí n sọ báyìí ọkùnrin tó ń fi yarí sí tí ẹgbẹ́ nǹkan tó wù ní lóbi tí ọkùnrin tó di ohun lójú ara ẹ̀ ó wù ní bẹ́ẹ̀ni àwọn tó náà fẹ́ Sharia lójú tara wọn lápò tara wọn ó wù wọn ni bẹ́ẹ̀ni then wọ́n ní ìdálù níṣèlú gẹ́gẹ́ bá bàbá ṣe máa ń pòwe bẹ́ẹ̀ni mi ò rò bó lèèyàn kan tó lè ríná sílẹ̀ sí tó máa lọ ti ẹsẹ̀ bọ́ bẹ́ẹ̀ni so ìyàtẹ̀mí kan sí pé tí ọ̀rọ̀ Sharia tí èèyàn kan bá ń gbé polongo ọ̀rọ̀ Sharia ó wù wọn ni èmi náà lè dìde lọ́la láti kéde pé mo fẹ́ ṣe mosaic law pé mo fẹ́ kí n lọ tẹ́ńbílò kí n dẹ̀ kẹ́sẹ́yìn ẹ̀ pé nílẹ̀ Yorùbá o òfin Mósè canonical law or mosaic law àwa náà fẹ́ dálẹ̀ ìbá yẹn náà máa wò mí ràn ni pé wọ́n á ní wọ́n àbí ẹ̀yin náà lè dọ̀ láti kẹlẹ̀ fẹ́ dófin ti yín lẹ̀ bẹ̀ wọ́n pè nǹkan kan ní government kò sẹ́ni tó lè dá òfin Sharia lẹ̀ àbí mosaic law àbí any kind of law tí ó ní lọ́wọ́ ìjọba nú tí ṣó ti yẹn bẹ́yẹn àwọn tó ṣẹlẹ̀ ní èyí tó ṣẹlẹ̀ lẹ́lẹ̀ Zamfara Kano kankan ibẹ̀ yẹn yàtọ̀ sí bí tí ó yẹ bẹ́ẹ̀ sà
Zamfara yàtọ̀ sí ilẹ̀ Yorùbá, Kano yàtọ̀ sí ilẹ̀ Yorùbá. Zamfara ti ilẹ̀ Kano, ilẹ̀ àríwá òkè ọya lọ́n, they are predominant, àwọn Muslim ló pọ̀ jù ńbẹ̀. Muslim tí wọ́n lọ́wọ́ yàtọ̀ sí Muslim tí wọ́n ń bì. We have more of liberal Muslim here in the southwest. Alákatakí tí ó pọ̀ ní alákatakí tí òpó southwest. So bẹ́ẹ̀ kan ṣe máa wá jí lọ́sàn-án kò rúkan tó máa ní àwọn fẹ́ dá ṣàrí ẹ̀, òun fẹ́ ṣàrí, wọ́n sọ pé ṣàríà court ọ̀lọ́, ṣàríà committee ni. It's not court. Kò sí ẹni kan bí dáa tó máa sọ pé òun lọ dá kóòtù kan lẹ̀ níbi tí gómìnà wà, tí state of assembly wà, tí wọ́n ẹ̀ náà tẹ̀ kó di òfin. Èyí tó ṣẹlẹ̀ ní kí ló òfin bá kẹ̀ ọ́, wọ́n ṣòfin ni. Wọ́n bá kẹ̀ ọ́ kan tó ní sban. Bẹ́ẹ̀ni. Òfin tó bá àṣà wọn mu. Tó bá àgbà ní tán nílẹ̀, tó bá ṣe àwọn mu. So majority wọn, they are 90 or 90% Muslim long. So ó easy láti sọ pé kéèyàn kan dédé jẹ́ àdẹ́kùn fẹ́ dá ṣàríà. The majority will support. Bẹ́ẹ̀ ẹ tó bá lò fẹ́ dọ̀wọ́n lẹ̀ Yorùbá, bígbà tí èèyàn bígbà tí báwo ṣe fẹ́ put ẹ̀ o, bígbà tí èèyàn bá fẹ́ fọwọ́ fàjọgbọ̀dì, kò dẹ̀ sí gómìnà kan tó lè dán wò. Èmi ò ní ibi tó yẹ mi dé o nípa ìwọ̀nba tí mo mọ̀ pa constitution Nàìjíríà o. Constitution tẹ̀dá. Ẹ máa sọ̀rọ̀ yín lọ, ẹ máa sọ̀rọ̀ yín ẹ̀ níjà tí wá constitution fún wa. Nípa ìwọ̀nba constitution, nípa ìwọ̀nba òfin tí mo mọ̀, kò sí gómìnà náà tó máa fẹ́ destabilize the state yẹn. Kò sí gómìnà yẹn ní south west, wọ́n lajú, south west gómìnà lajú gbogbo wọn yẹn lọ. Níbi èmi ṣe personally lèmi sọ o, personally ni ìyá tẹ́mi kọ́ sí nìyẹn o, kò sí gómìnà tó lè support ẹ̀. So ọ̀rọ̀ ṣàríà ẹ̀, wọ́n fẹ́ ṣe ṣàríà is dead on arrival in my own candid opinion. Ẹ ṣe. Bẹ́ẹ̀ nǹkan tó bá wo oníkálukú ló lè sọ pé òun fẹ́. Ẹ ti sọ yẹn. Acceptability ẹ ti conclude rẹ̀. Ṣé rí ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan, yes sir, kí lẹ lè gbà wá nímọ̀ràn nílẹ̀ Yorùbá tí ò ní kó bọ́ wa lórí doctrine ẹ̀sìn àwọn Kìrìsìtẹ́nì tí wọ́n fẹ́ fi ba ìgbésí ayé wa jẹ́ yẹn, kí lẹ lè gbà wá nímọ̀ràn? Torí ìgbà kan wà, mo ń sọ ti Yorùbá, mo ń sọ ti Mùsùlùmí, àwọn èèyàn ṣe rí nǹkan kan tí mo kọ́kọ́ rí tí mo kọ́kọ́ fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin Christian, nǹkan kan wà tí màá máa fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin Christian. Mo ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ Christian náà, tí mo ti bẹ̀rẹ̀ sí ní sọ àìdá wọn ó tójọ́ mẹ́ta. Wàláì mi ò tí ì rí Christian nìkan tó pè mí tó sọ pé bàbá Sokoti ẹ fẹ́ ba ẹ̀sìn wa jẹ́ ni, ẹ fẹ́ ṣe, àfi kí wọ́n tó pè mí kí wọ́n tó pé bàbá kékeré lè tẹ́ ẹ tó rí yẹn, ẹ tó bá wa ṣe lé Christian lèmi náà ẹ wò, ẹ tó bá wa ṣe lé fún ẹ tó bá wa ṣe lé fún wọn. Ṣùgbọ́n ẹ̀sìn ti wa, ẹ̀sìn tó jẹ́ tèmi, tí wọ́n bá lè rí àdá lẹ́sẹ̀kẹsẹ̀ bí kí wọ́n bẹ́ orí ẹni, léèdè àwọn èèyàn tó máa pè mí tí wọ́n máa sọ̀rọ̀ amukun mẹ́kọ̀ọ́, tí wọ́n máa sọ̀rọ̀ bí ẹni tó rí rẹ̀ ti dàrú, bí ẹni tó gbọ́dọ̀ fọ́ọ̀sì ìgbàgbọ́ tiẹ̀ léèmí lórí dandandan. Wọ́n bá ṣe ń sọ̀rọ̀ yìí sí Kìrìsìtẹ́nì ilẹ̀ yìí ń sọ àwọn nǹkan kan lórí Báíbù yẹn, àwọn Kìrìsìtẹ́nì ò ní bú yín, ṣùgbọ́n àwa ti wá tẹ́ ẹ bá lè sọ nǹkan kékeré kan, ok, èyí tó worst jù ni pé tá a bá ń ṣe tíátà, a ti sọ ọmọ ní Àmínà dáràn nínú fíìmù, ẹnìkan jẹ́ Àmínà tó jẹ́ pé ọ̀gá wa tó ṣe fíìmù yẹn bí oṣù mẹ́ta la fi ń bẹ àwọn mùsùlùmí lórí ẹ̀. So bá ṣe máa ń ka nǹkan tí wọ́n kún bẹ́yẹn dẹ̀ ká kó jù bẹ́ẹ̀ lọ, ìgbésí ayé ẹ̀ ní kankan mi, o ò lè pa mí, ẹ̀mí tó fún mi ò lè gbà lọ́ọ̀ mi, bí n bá ṣe rí nǹkan ni màá ṣe sọ. So kí ni advice tẹ́yìn rí fún wa lórí pé kí wọ́n má fi àwọn doctrine burúkú kan ba ìgbésí ayé ọmọ Yorùbá jẹ́, ó ní bí Yorùbá ṣe ń ronú tiwọn? Ẹ ṣé bàbá, ṣe rí gbogbo àwọn ìlànà, àwọn doctrines tí àwọn churches ń lò láì fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ, ọ̀pọ̀ nínú ẹ̀ ló jẹ́ ìfẹ́ inú olórí ìjọ, bó ṣe rò pé
bí òun ṣe fẹ́ ṣe tòun lélẹ̀ àbí bó ṣe rí nínú òun tó yẹ yín bẹ́yẹn bó ṣe rí nínú òun ló gbé kalẹ̀ tó yẹ yín bẹ́yẹn tó sọ di ìlànà fáwọn ìjọ tiẹ̀. Èmi ń sìn nígbà tí mo tẹ́mi ń lọ Pentecostal church èmi ń mu àgbo dáadáa mo dẹ̀ ń lu àgbo dáadáa. Ẹ mu àgbo. Mo ń mu àgbo mo dẹ̀ ń lu àgbo dáadáa mo dẹ̀ ń lu ewé dáadáa. Kò ní bàjẹ́ fún yín bọ́dà mi. Bọ́dà mi kò ní bàjẹ́ fún yín bọ́dà mi. Àwọn tó wà ní Bíbélì ibi tó báyìí kó ti lu àgbo. Tí ẹ ṣe mọ̀jẹ̀ àparọ́ tara wa jẹ à ń jẹ ilá à ń jẹ ewédú à ń jẹ ẹ̀fọ́. Ẹ jẹ́ ká tẹ̀ gbé yẹn tì. Ewé sópù tí ọba Dáfídì tó mẹ́nu bà nínú yẹn. It's one of the most potent spiritual apps. Tẹ́ bá lọ ṣe research lórí ewé yẹn ó níṣẹ́ tó ń ṣe. Táwọn kan bá fẹ́ tán bá ka Bíbélì débẹ̀ wọ́n ní fi ewé fi nígbà tó máa sọ pé fi ewé sópù fọ̀ wọ́n á ní fi ẹ̀jẹ̀ Jésù wọ̀ ṣé Dáfídì ò rí ẹ̀jẹ̀ Jésù bẹ́ẹ̀ kó tó sọ pé fi ewé sópù fọ̀. Because ohun tó jọ la fi ń wé ohun. La fi ń wé ohun. Okùn ọrùn ìyá adìyẹ. So àwọn tó máa fẹ́ múni sìn tó máa fẹ́ fi ìlànà àti doctrine múni sìn lè dá wọn lẹ́bi ìwọ tó gbà á ṣe bẹ́ẹ̀ mi èmi sọ tèmi sìn pé ìgbà tẹ́mi lọ ẹ̀ tó bá ní èmi ṣe Pentecostal certificate mi wà ní baptismal kìnìún náà wà tí mo fi wà jẹ́ Pentecostal member. Àti tẹ́yìn bá ní doctor lò wá ní certificate ẹ̀dá bí kan tó máa bí kọ́ nìyẹn. Bẹ́ẹ̀ni. Ṣé bá mú certificate mi jáde ní oṣù òkú sẹ́yìn. So ìgbà tí mo wà èmi ń lo àtọ́ máa ní kíníkan wá ní mo ti gbọ́. Èmi ń lo ní abẹ́ inú yàrá mi mò ń lo nǹkan mi because mo mọ̀ pé kò sí nǹkan tó bá dì nú ẹ̀. So intention very blessing. Intention very blessing ni wípé ẹni tó fi ẹ̀gbin lọ̀ wá ò jẹ̀bi. Ẹni tó gbà á. Àwa tá a bá gbà lọ́wọ́ ẹ̀ gangan ńlá jẹ̀bi ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni sà ìdí dẹ̀ ni pé àwọn èèyàn náà kì í jókòó fún àròjinlẹ̀. Ẹ jẹ́ káwọn èèyàn wà nílẹ̀ Yorùbá and generally kán máa ro àròjinlẹ̀. Kán máa ra àròjinlẹ̀ nǹkan tí lágbájá ìsọ̀ ṣé lóòótọ́ ni jẹ́ kí n lọ ṣèwádìí lórí ẹ̀. Tó bá ṣe é ṣe ó lè gbàwẹ̀ kó bẹ Ọlọ́run aláàánú lọ́lọ́run á tọ́ ẹ sọ́nà. Á tọ́ ẹ sọ́nà báwo lẹ́wọ̀n ṣe máa ní kí n máa eléyìí ó wà kí ló ní ṣe pẹ̀lú. Okùn kan méjì. Ẹ bá bìrì sà mo fẹ́ sọ story kékeré kan fún yín. Nítorí mi ìfẹ́ kíkí ní ègún jù táwọn èèyàn lè wò. Èmi kò fẹ́ we have to according to the ethics of the program. I'm ready to follow that. Mo fẹ́ sọ story kékeré kan fún yín. Ọ̀rẹ́ mi kan wá lẹ́kọ̀ọ́ ń bì ìyá ẹ̀ iléèwé ọmọ ló máa ń tà. Ó wá ìgbà tí màmá yẹn kú alájà ó wá fi ṣẹ́yìn lẹ̀ fún bọ́ọ̀ yẹn ò tó lọ́jọ́ orí bẹ̀bí ọmọ mi náà mo lè pè àgbàlagbà ni is in his 40s. Ó wá dọjọ́ kan bọ́ọ̀ yẹn wá pè mí ó wá share experience kan fún mi. Ó ní ẹ̀sà ó ní máa nǹkan máa wà sọ́dọ̀ ó ní pastor ó ní ìgbóná bò látòkè délẹ̀ ó ní ìgbóná bò látòrí dé ilẹ̀ ìgbóná ó ní ó wá ní pé ó lọ wá pàtì sí kò súnmọ́ ṣọ́ọ̀bù ẹ̀ kámọ́ bá rí bó wálé alágbo. Kò súnmọ́ wá ní kí wọ́n rẹ́ṣọ̀ pé ìgbà tí yẹn wá yọjú sí wá ní nǹkan báyẹn wá ní bóyá 20,000 ló máa fi bá ṣe àgbo tó máa lò pé kó máa bọ̀ fún nǹkan àgbo fún. Ọ̀rẹ́ no I can't enter I don't want my members to see me. Ó ní bó ṣe lọ nìyẹn. Ó ní kò ju ọjọ́ mẹ́rin lẹ́yìn ìgbà ó ní bó ṣe padà wá nìyẹn. Ló wá tún kó wá ń bẹ̀ wọ́n pé kí n kò ń jọ pé kò ń ṣáà bóun sí àgbo yẹn pé tó bá lè bóun sí àgbo yẹn ní inú ọ̀dọ̀ ẹ̀ kó wọn máa mú bẹ̀ kó wọn máa fi kẹ́gì búlọ̀ kó wọn máa fi kẹ́gì búlọ̀ kó wọn ò fẹ́ káwọn mẹ́bàá rí pé òun gbàgbọ́ kanú nílé. Ṣé ẹ̀ ń gbọ́ mi bẹ́ẹ̀ yẹn pásítọ̀ ni ó mẹ́ni mi kàn fẹ́ máa dárúkọ ni o. Ó wá ní ìgbà tó wá padà wá bò yẹn wá sọ fún pé kó lọ mú 120,000 wá last ó lòun gbowó yẹn lọ́wọ́ ẹ̀ o wọ́n dẹ̀ ṣàgbo yẹn ìgbóná yẹn dẹ̀ lọ. Now ṣé reality
àti mi ò fẹ́ kán rí mi àti doctrine. Kò fẹ́ dúró ti Jésù. Kò fẹ́ dúró ti Jésù ni. Gbogbo nǹkan ló ní ṣíjọ́ Ọlọ́run ò ní kéèyàn máa lóògùn. Ọlọ́run Jésù ò ní kéèyàn máa lóògùn. Gbogbo iṣẹ́ tí Jésù wá ṣe láyé, kéèyàn bẹ̀rù Ọlọ́run, kó nífẹ̀ẹ́ Ọlọ́run, kó nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ̀, kó yẹra fẹ́ṣẹ̀, kó wà mímọ́. In fact, Jésù sọ pé kì í ṣe nǹkan téèyàn jẹ sẹ́nu ló sọ̀yàn dá láàmú, bí ó ṣe kan tó ti ọkàn èèyàn tó tẹnu èèyàn jáde téèyàn ṣe. So tí wòlíì kan pásọ̀ kan bá sọ fún ẹ pé má lo àgbo jẹ̀dí, má lo kinní kan, má lo kinní kan. Ọlọ́run ó dá oríṣiríṣi ohun gbogbo, ó fi oríṣiríṣi ohun gbogbo, ó fi ṣe èèwọ̀ oríṣiríṣi ohun gbogbo. Èèwọ̀ ẹ̀fọ́rí wà, èèwọ̀ òtútù wà, èèwọ̀ ìta wà, èèwọ̀ àwọn kan tó jẹ́ spiritual tí náà gbọ́dọ̀ máa sọ lórí afẹ́fẹ́, ó wà lóríṣiríṣi. Tó bá lọ jẹ́ kẹ́nìkan fi kinní kan tó para ẹ̀ dànù, good luck to you. No, nǹkan méjì ló kù tí máa béèrè lọ́wọ́ yín. Good luck to you. Nǹkan méjì ló kù tí mo fẹ́ látọ̀dọ̀ yín. Yes, sir. Ṣé rí gẹ́gẹ́ bí wòlíì prọfẹ̀tì Ọlọ́run? Yes, sir. Àwọn èèyàn kan wà tó máa ń ta mí lọ́rẹ gan-an lórí ìkànnì, lórí Sokoti TV. Inú mi dùn pé ẹ̀yin náà máa ti gbọ́ lẹ́nu mi lọ́pọ̀lọpọ̀ ọgbà torí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mi ni mo máa ń ṣe àyín ẹ̀ mọ̀ ń wò. So ìgbà míì máa ṣe àyín ẹ̀ lẹ̀ ti wò kí n tó ṣe àyín. Ẹ̀yin náà ẹ bá mi ti ẹnu àṣẹ tí Ọlọ́run fún yín yẹn, ẹ bá mi ṣàdúrà fún àwọn èèyàn yẹn kán mọ́ tàwọ́ náà gbà kankan. Ìyẹn ni àkọ́kọ́. Ẹlẹ́kejì, màá fẹ́ kẹ́ ẹ fi nọ́mbà yín sílẹ̀ torí àtúnrí àwọn ẹlòmíì náà tí wọ́n á fẹ́ béèrè lọ́wọ́ yín pé ẹ sísà eléyìí ń kọ́. Ṣé mọ̀ pé títàkùté bá mú ajá tẹ́yìn wá wò pé yéè ajá ìwà nù nira tẹ́ rí pọ́ńké tẹ́ bá fẹ́ lọ tú ajá yẹn sílẹ̀ nínú ìnira. Ṣé mọ̀ pé ẹ̀yin lájá yẹn ọmọ gíjẹ torí òun ò ní ọpọlọ àti mọ̀ pé ẹ fẹ́ tú un sílẹ̀ nínú ìnira ni. Ẹ̀yin èèyàn dákun ẹ má bínú, padà rí kíní connect padà. Ó wù mí láti béèrè nọ́mbà àwọn kan fún yín, ó wù mí kán bá mi tiẹ̀ ṣàdúrà fún ẹ̀yin tẹ́ ń patronize Sokoti TV, ṣùgbọ́n a ti try títí kíní yẹn ò work. So ibi báyìí ni a máa fi àdàgbà ètò yìí rọ̀ sí lénìí títí tí ó tún fi di àsìkò míì tí màá tún mú àwọn èèyàn míì wá sí ojú wòran yín. Ṣùgbọ́n before kí n tó lọ, mo ṣe àlàyé nǹkan kankan nínú fídíò tó lọ yẹn wípé ń ṣe ló wù mí láti ẹ̀ ti lọ sympathize pẹ̀lú àwọn èèyàn tí àwọn mọ̀lẹ́bí wọn kú nínú nǹkan tó ṣẹlẹ̀ níbàdàn yẹn. Kì í ṣe pé sympathize mo fẹ́ lọ sympathize fún wọn, kì í ṣe pé mo ní owó tí mo fẹ́ lọ gbé fún wọn kọ́, bọ̀ mo ní ọ̀rọ̀ ẹnu tí a tún sọ fún wọn náà tí wọn ó tó gbọ́ láti sáìdì tiwa náà tí wọn ó fi kún táwọn èèyàn tó ti ń pẹ̀tù sí wọn nínú tí ó fi di odidi. Bọ̀ títí dásìkò tá à ń sọ yìí, mo sọ nínú fídíò tó lọ pé ẹni tó bá ní kí ló ń korúkọ ẹ̀ tó bá ní àdírẹ́sì ọ̀kan tàbí méjì nù wọn tán lè sẹ́ndì sí mi, tàbí ọ̀kan anybody nù wọn náà tó bá gbọ́ mi tí wọ́n lè Sokoti TV always. Bàbá rí ọ̀kan tàbí méjì nù yín náà tí ẹ lè pè mí fúnra ara yín nínú àwọn èèyàn tí à ń sọ yìí, ẹ lè pè mí, màá lè fi kì í ṣe pé àwọn tó wà prison yard nìkan ló wù wá láti sympathize pẹ̀lú, ó wù wá láti sympathize pẹ̀lú ẹ̀yin náà tí àwọn nǹkan yẹn ṣẹlẹ̀ sí, ṣùgbọ́n àmọ́ àdírẹ́sì ẹnìkankan kò sí bí a ṣe lè ṣe. So tẹ́ bá ní opportunity àti lè communicate pẹ̀lú wa, àdé pé àádùpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá dẹ̀ ní opportunity àti communicate náà, mo bẹ̀ Ọlọ́run kọ́lọ́run Olódùmarè kó bá mi
kó bá mi dáàbò bò yín kí aburú ọmọ ṣẹlẹ̀ nínú mọ̀lẹ́bí yín mọ́ gbogbo ẹ̀yin tí mọ̀lẹ́bí yín kú kọ́lọ́run Olódùmarè kó bá mi rọ̀ yín lọ́kàn àti jẹ àti mu kọ́lọ́run má jẹ́ kó dí mọ́ yín ọmọ alálùbáríkà mi kọ́lọ́run bá mi fi pààrọ̀ fún yín ẹ ṣé ọ̀rọ̀ yóò ní jù báyìí lọ lọ́tẹ̀ títí di àsìkò mi ìtàtọ̀ mú nǹkan mi wá sí etí gbọ́ yín mo kí yín pé ojú ọ̀fẹ́ ra ẹ ṣé gan.